kú dédé àsìkò yìí níbikíbi tí ẹ bá ti ń gbọ́ mi. Ohun tí a mú wá fún yín lọ́tẹ̀ yìí, òun ni sinimá Kúfọ̀nà. Síwájú ohun gbogbo, ẹ bá wa subscribe sórí channel yìí, kẹ́dẹ̀ kọ́mẹ́ǹtì Kúfọ̀nà. Fún gbogbo àwọn tí bá ti wo apá kìíní Kúfọ̀nà, ẹ rí pé Kúfọ̀nà jẹ́ sinimá tí ó lékenkà, sinimá tó ní kìmí, sinimá tí ò ṣe é fọwọ́ rọ́ sẹ́yìn nínú gbogbo àwọn sinimá. Sinimá Kúfọ̀nà show lórí Libra TV. Kúfọ̀nà, ẹ̀yìn ibi tí wọ́n bí ọmọ tó jẹ́ wípé òun ló fúnra rẹ̀ lórúkọ lẹ́yìn bí 20 ọdún. Ìjọ tí ó fún ẹ̀ ní orúkọ, ó tún sọ àwọn èèyàn di wúrẹ́ ńbẹ̀. Ó wá di gbòógì, ó di threatening sí gbogbo agbègbè. Àní síwájú ká tó lọ síwájú, fún ẹ̀yin tẹ́ bá ti wo sinimá part 1 Kúfọ̀nà, tẹ́ ẹ retí part 2 lọ́nà, ẹ subscribe sórí channel yìí ká lè tètè mú update ìgbà tó máa drop ẹ̀ wá fún yín. Kúfọ̀nà is a fantastic movie produced by Elemosho. Kúfọ̀nà is a movie that is very very important for human being to watch, tó jẹ́ pé ó yẹ kí tọmọdé tàgbà ká wò. Àbẹ́yìn náà rí Wà Lọ́ndọ́nà bó ṣe ń ṣayé tó ṣe wù. Ògbólúkẹ́ ló bímọ wàhálà. Kúfọ̀nà is showing on Libra TV. Ẹ sáré lọ kẹ́ lọ wò. Fún ẹ̀yin tẹ́ bá ń retí part 2, ẹ má bẹ̀rù, ẹ má fòyà. Part 2 ti dé tán. Fún ẹ̀yin tẹ́ bá fẹ́ kó tètè drop part 2 fún yín, ẹ lọ sí comment section báyìí, ẹ lọ kọ part 2 Kúfọ̀nà part 2 sí comment section níbí báyìí, kẹ́dẹ̀ subscribe sórí channel yẹn, torí ká bá lè tètè mú part 2 wá fún yín. Kúfọ̀nà, ẹ lọ kọ́mẹ̀ntì Kúfọ̀nà part 2 sórí comment section, kí ẹ dẹ̀ lọ tẹ subscribe button yẹn. Kúfọ̀nà is a movie tí ó yẹ kí gbogbo mùtúmùwà everybody wò. Wọ́n ti fi tipátipá bá ọmọbìnrin yẹn sùn, ìyẹn àwọn ọmọ Wà Lọ́ndọ́nà, lórí àyàwó. Ó lọ fà ó le gan. Fún ẹ̀yin tẹ́ ẹ bá tí wo Kúfọ̀nà, ẹ sáré tètè báyìí kẹ́ tètè lọ wo Kúfọ̀nà part 1 lórí Libra TV. Kẹ́dẹ̀ tó lọ, ẹ kọ́kọ́ tẹ subscribe button síbí báyìí, kí a lè tètè mú ìgbà tó máa mú part 2 wá fún yín. Ẹ ṣeun, ojú tẹ́ fi ń wò wá ò ní fọ́, etí tẹ́ fi ń gbọ́ wá ò ní dí. Àní ẹ má gbàgbé ẹ subscribe sórí channel yìí, kẹ́dẹ̀ comment Kúfọ̀nà part 2 ká lè tètè mú wá fún yín. Ẹ kú dédé àsìkò yìí níbikíbi tí ẹ bá ti ń gbọ́ mi. Ohun tí a mú wá fún yín lọ́tẹ̀ yìí, òun ni sinimá Kúfọ̀nà. Síwájú ohun gbogbo, ẹ bá wa subscribe sórí channel yìí, kẹ́dẹ̀ kọ́mẹ́ǹtì Kúfọ̀nà. Fún gbogbo àwọn tí bá ti wo apá kìíní Kúfọ̀nà, ẹ rí pé Kúfọ̀nà jẹ́ sinimá tí ó lékenkà, sinimá tó ní kìmí, sinimá tí ò ṣe é fọwọ́ rọ́ sẹ́yìn nínú gbogbo àwọn sinimá. Sinimá Kúfọ̀nà show lórí Libra TV. Kúfọ̀nà, ẹ̀yìn ibi tí wọ́n bí ọmọ tó jẹ́ wípé òun ló fúnra rẹ̀ lórúkọ lẹ́yìn bí 20 ọdún. Ìjọ tí ó fún ẹ̀ ní orúkọ, ó tún sọ àwọn èèyàn di wúrẹ́ ńbẹ̀. Ó wá di gbòógì, ó di threatening sí gbogbo agbègbè. Àní síwájú ká tó lọ síwájú, fún ẹ̀yin tẹ́ bá ti wo sinimá part 1 Kúfọ̀nà, tẹ́ ẹ retí part 2 lọ́nà, ẹ subscribe sórí channel yìí ká lè tètè mú update ìgbà tó máa drop ẹ̀ wá fún yín. Kúfọ̀nà is a fantastic movie produced by
Ẹlẹ́mọ̀ṣọ́. Kúfọ́nà is a movie that is very very important for human being to watch, tó jẹ́ pé ó yẹ kí tọmọdé tàgbà ká wò. Àbẹ́yìn náà rí Múyìwá Londona bó ṣe ń ṣayé tó ṣe wù ú. Ògbólúkẹ́ ló bímọ wàhálà. Kúfọ́nà is showing on Libra TV. Ẹ sáré lọ kẹ́ lọ wò ó. Fún ẹ̀yin tẹ́ bá ń retí part 2, ẹ má bẹ̀rù, ẹ má fòyà. Part 2 ti dé tán. Fún ẹ̀yin tẹ́ bá fẹ́ kán tètè drop part 2 fún yín, ẹ lọ sí comment section báyìí, ẹ lọ kọ part 2, Kúfọ́nà part 2 sí comment section níbí báyìí, kẹ́ ẹ dẹ̀ subscribe sórí channel yẹn. Torí ká bá lè tètè mú part 2 wá fún yín. Kúfọ́nà, ẹ lọ comment Kúfọ́nà part 2 sórí comment section, kí ẹ dẹ̀ lọ tẹ subscribe button yẹn. Kúfọ́nà is a movie tí ó yẹ kí gbogbo mùtúmùwà everybody wò. Wọ́n ti fi tipátipá bá ọmọbìnrin yẹn sùn, ìyẹn àwọn ọmọ Múyìwá Londona, lórí àyáwó. Ó lọ fà o, ó le gan. Fún ẹ̀yin tẹ́ ẹ bá tí ì wo Kúfọ́nà, ẹ sáré tètè báyìí kẹ́ tètè lọ wo Kúfọ́nà part 1 lórí Libra TV. Kẹ́ ẹ dẹ̀ tó lọ, ẹ kọ́kọ́ tẹ subscribe button síbí báyìí, kí a lè tètè mú ìgbà tó máa mú part 2 wá fún yín. Ẹ ṣeun, ojú tẹ́ fi ń wò wá ò ní fọ́, etí tẹ́ fi ń gbọ́ wá ò ní dí. Àní ẹ má gbàgbé ẹ subscribe sórí channel yìí, kẹ́ ẹ dẹ̀ comment Kúfọ́nà part 2 ká lè tètè mú wá fún yín. Ẹ kú dédé àsìkò yìí níbikíbi tí ẹ bá ti ń gbọ́ mi. Ohun tí a mú wá fún yín lọ́tẹ̀ yìí, òun ni sinimá Kúfọ́nà. Síwájú ohun gbogbo, ẹ bá wa subscribe sórí channel yìí, kẹ́ ẹ dẹ̀ comment Kúfọ́nà. Fún gbogbo àwọn tó bá ti wo apá kìíní Kúfọ́nà, ẹ rí pé Kúfọ́nà jẹ́ sinimá tí ó lékenkà, sinimá tó ní kìmí, sinimá tí ò ṣe é fọwọ́ rọ́ sẹ́yìn nínú gbogbo àwọn sinimá. Sinimá Kúfọ́nà show lórí Libra TV. Kúfọ́nà, ẹ̀yin rí ibi tí wọ́n bí ọmọ tó jẹ́ wípé òun ló fúnra rẹ̀ lórúkọ lẹ́yìn bí 20 ọdún. Ìjọ tí ó fún ẹ̀ ní orúkọ, ó tún sọ àwọn èèyàn di ewúrẹ́ ńbẹ̀. Ó wá di gbòógì, ó di threatening sí gbogbo agbègbè. Àní síwájú ká tó lọ síwájú, fún ẹ̀yin tẹ́ bá ti wo sinimá part 1 Kúfọ́nà, tẹ́ ẹ retí part 2 lọ́nà, ẹ subscribe sórí channel yìí ká lè tètè mú update ìgbà tó máa drop ẹ̀ wá fún yín. Kúfọ́nà is a fantastic movie produced by Ẹlẹ́mọ̀ṣọ́. Kúfọ́nà is a movie that is very very important for human being to watch, tó jẹ́ pé ó yẹ kí tọmọdé tàgbà ká wò. Àbẹ́yìn náà rí Múyìwá Londona bó ṣe ń ṣayé tó ṣe wù ú. Ògbólúkẹ́ ló bímọ wàhálà. Kúfọ́nà is showing on Libra TV. Ẹ sáré lọ kẹ́ lọ wò ó. Fún ẹ̀yin tẹ́ bá ń retí part 2, ẹ má bẹ̀rù, ẹ má fòyà. Part 2 ti dé tán. Fún ẹ̀yin tẹ́ bá fẹ́ kán tètè drop part 2 fún yín, ẹ lọ sí comment section báyìí, ẹ lọ kọ part 2, Kúfọ́nà part 2 sí comment section níbí báyìí, kẹ́ ẹ dẹ̀ subscribe sórí channel yẹn. Torí ká bá lè tètè mú part 2 wá fún yín. Kúfọ́nà, ẹ lọ comment Kúfọ́nà part 2 sórí comment section, kí ẹ dẹ̀ lọ tẹ subscribe button yẹn. Kúfọ́nà is a movie tí ó yẹ kí gbogbo mùtúmùwà everybody wò. Wọ́n ti fi tipátipá bá ọmọbìnrin yẹn sùn, ìyẹn àwọn ọmọ Múyìwá Londona, lórí àyáwó. Ó lọ fà o, ó le gan.
Fún ẹ̀yin tẹ́ ẹ bá tí ì wo Kúfọ̀nà, ẹ sáré tètè báyìí kẹ́ tètè lọ wo Kúfọ̀nà part 1 lórí Libra TV. Kẹ́ẹ̀dẹ̀ tó lọ, ẹ kọ́kọ́ tẹ subscribe button síbí báyìí kí a lè tètè mú ìgbà tó máa mú part 2 wá fún yín. Ẹ ṣeun, ojú tẹ́ fi ń wò wá ò ní fọ́, etí tẹ́ fi ń gbọ́ wá ò ní dí. Àní ẹ má gbàgbé ẹ subscribe sórí channel yìí kẹ́ẹ̀dẹ̀ comment Kúfọ̀nà part 2 ká lè tètè mú wá fún yín. Ẹ kú dédé àsìkò yìí níbikíbi tí ẹ bá ti ń gbọ́ mi. Ohun tí a mú wá fún yín lọ́tẹ̀ yìí, òun ni sinimá Kúfọ̀nà. Síwájú ohun gbogbo, ẹ bá wa subscribe sórí channel yìí kẹ́ẹ̀dẹ̀ comment Kúfọ̀nà. Fún gbogbo àwọn tó bá ti wo apá kìíní Kúfọ̀nà, ẹ rí pé Kúfọ̀nà jẹ́ sinimá tí ó lékenkà, sinimá tó ní kìmí, sinimá tí ò ṣe é fọwọ́ rọ́ sẹ́yìn nínú gbogbo àwọn sinimá. Sinimá Kúfọ̀nà show lórí Libra TV. Kúfọ̀nà, ẹ̀yin rí ibi tí wọ́n bí ọmọ tó jẹ́ wípé òun ló fúnra rẹ̀ lórúkọ lẹ́yìn bí 20 ọdún. Ìjọ tí ó fún ẹ̀ ní orúkọ, ó tún sọ àwọn èèyàn di ewúrẹ́ ńbẹ̀. Ó wá di gbòógì, ó di threatening sí gbogbo agbègbè. Àní síwájú ká tó lọ síwájú, fún ẹ̀yin tẹ́ bá ti wo sinimá part 1 Kúfọ̀nà, tẹ́ ẹ retí part 2 lọ́nà, ẹ subscribe sórí channel yìí ká lè tètè mú update ìgbà tó máa drop ẹ̀ wá fún yín. Kúfọ̀nà is a fantastic movie produced by Elemosho. Kúfọ̀nà is a movie that is very very important for human being to watch, tó jẹ́ pé ó yẹ kí tọmọdé tàgbà ká wò. Àbẹ́yìn náà rí Mewaa Londona bó ṣe ń ṣayé tó ṣe wù. Ògbólúkẹ́ ló bímọ wàhálà. Kúfọ̀nà is showing on Libra TV. Ẹ sáré lọ kẹ́ lọ wò. Fún ẹ̀yin tẹ́ bá ń retí part 2, ẹ má bẹ̀rù, ẹ má fòyà. Part 2 ti dé tán. Fún ẹ̀yin tẹ́ bá fẹ́ kán tètè drop part 2 fún yín, ẹ lọ sí comment section báyìí, ẹ lọ kọ part 2 Kúfọ̀nà part 2 sí comment section níbí báyìí kẹ́ẹ̀dẹ̀ subscribe sórí channel yẹn torí ká bá lè tètè mú part 2 wá fún yín. Kúfọ̀nà, ẹ lọ comment Kúfọ̀nà part 2 sórí comment section kí ẹ dẹ̀ lọ tẹ subscribe button yẹn. Kúfọ̀nà is a movie tí ó yẹ kí gbogbo mùtúmùwà everybody wò. Wọ́n ti fi tipátipá bá ọmọbìnrin yẹn sùn, ìyẹn àwọn ọmọ Mewaa Londona lórí àyáwó. Ó lọ fà ó le gan. Fún ẹ̀yin tẹ́ ẹ bá tí ì wo Kúfọ̀nà, ẹ sáré tètè báyìí kẹ́ tètè lọ wo Kúfọ̀nà part 1 lórí Libra TV. Kẹ́ẹ̀dẹ̀ tó lọ, ẹ kọ́kọ́ tẹ subscribe button síbí báyìí kí a lè tètè mú ìgbà tó máa mú part 2 wá fún yín. Ẹ ṣeun, ojú tẹ́ fi ń wò wá ò ní fọ́, etí tẹ́ fi ń gbọ́ wá ò ní dí. Àní ẹ má gbàgbé ẹ subscribe sórí channel yìí kẹ́ẹ̀dẹ̀ comment Kúfọ̀nà part 2 ká lè tètè mú wá fún yín. Ẹ kú dédé àsìkò yìí níbikíbi tí ẹ bá ti ń gbọ́ mi. Ohun tí a mú wá fún yín lọ́tẹ̀ yìí, òun ni sinimá Kúfọ̀nà. Síwájú ohun gbogbo, ẹ bá wa subscribe sórí channel yìí kẹ́ẹ̀dẹ̀ comment Kúfọ̀nà. Fún gbogbo àwọn tó bá ti wo apá kìíní Kúfọ̀nà, ẹ rí pé Kúfọ̀nà jẹ́ sinimá tí ó lékenkà, sinimá tó ní kìmí, sinimá tí ò ṣe é fọwọ́ rọ́ sẹ́yìn nínú gbogbo àwọn sinimá. Sinimá Kúfọ̀nà show lórí Libra TV. Kúfọ̀nà, ẹ̀yin rí ibi tí wọ́n bí ọmọ tó jẹ́ wípé òun ló fúnra rẹ̀ lórúkọ lẹ́yìn bí 20 ọdún.
ìjọ tí ó fún ẹ̀ ní orúkọ ó tún sọ àwọn èèyàn di ewúrẹ́ ń bẹ̀, ó wá di gbòógì, ó di threatening sí gbogbo agbègbè. Àní síwájú ká tó lọ síwájú, fún ẹ̀yin tẹ́ bá ti wo sinimá part 1 Kúfọ̀nà, tẹ́ ẹ̀ ń retí part 2 lọ́nà, ẹ subscribe sórí channel yìí ká lè tètè mú update ìgbà tó máa drop ẹ̀ wá fún yín. Kúfọ̀nà. Kúfọ̀nà is a fantastic movie produced by Elemosho. Kúfọ̀nà is a movie that is very very important for human being to watch, tó jẹ́ pé ó yẹ kí tọmọdé tàgbà ká wò. Àbẹ́yìn náà rí Múyìwá Lọ́ndọ́nà bó ṣe ń ṣayé tó ṣe wù. Ògbólúkẹ́ ló bímọ wàhálà. Kúfọ̀nà. Kúfọ̀nà is showing on Libra TV. Ẹ sáré lọ kẹ́ lọ wò. Fún ẹ̀yin tẹ́ bá ń retí part 2, ẹ má bẹ̀rù, ẹ má fòyà. Part 2 ti dé tán. Fún ẹ̀yin tẹ́ bá fẹ́ kán tètè drop part 2 fún yín, ẹ lọ sí comment section báyìí, ẹ lọ kọ part 2 Kúfọ̀nà part 2 sí comment section níbí báyìí, kẹ́ ẹ dẹ̀ subscribe sórí channel yẹn torí ká bá lè tètè mú part 2 wá fún yín. Kúfọ̀nà, ẹ lọ comment Kúfọ̀nà part 2 sórí comment section kí ẹ dẹ̀ lọ tẹ subscribe button yẹn. Kúfọ̀nà is a movie tí ó yẹ kí gbogbo mùtúmùwà everybody wò. Wọ́n ti fi tipátipá bá ọmọbìnrin yẹn sùn, ìyẹn àwọn ọmọ Múyìwá Lọ́ndọ́nà lórí àyáwó. Ó lọ fà ó le gan. Fún ẹ̀yin tẹ́ ẹ bá tí wo Kúfọ̀nà, ẹ sáré tètè báyìí kẹ́ tètè lọ wo Kúfọ̀nà part 1 lórí Libra TV. Kẹ́ẹ̀dẹ̀ tó lọ, ẹ kọ́kọ́ tẹ subscribe button síbí báyìí kí a lè tètè mú ìgbà tó máa mú part 2 wá fún yín. Ẹ ṣeun, ojú tẹ́ fi ń wò wá ò ní fọ́, etí tẹ́ fi ń gbọ́ wá ò ní dí. Àní ẹ má gbàgbé ẹ subscribe sórí channel yìí kẹ́ẹ̀dẹ̀ comment Kúfọ̀nà part 2 ká lè tètè mú wá fún yín. Ẹ kú dédé àsìkò yìí níbikíbi tí ẹ bá ti ń gbọ́ mi. Ohun tí a mú wá fún yín lọ́tẹ̀ yìí, òun ni sinimá Kúfọ̀nà. Kúfọ̀nà. Síwájú ohun gbogbo, ẹ bá wa subscribe sórí channel yìí kẹ́ẹ̀dẹ̀ comment Kúfọ̀nà. Fún gbogbo àwọn tó bá ti wo apá kìíní Kúfọ̀nà, ẹ rí pé Kúfọ̀nà jẹ́ sinimá tí ó lékenkà, sinimá tó ní kìmí, sinimá tí ò ṣe é fọwọ́ rọ́ sẹ́yìn nínú gbogbo àwọn sinimá. Sinimá Kúfọ̀nà show lórí Libra TV. Kúfọ̀nà, ẹ̀yin rí ibi tí wọ́n bí ọmọ tó jẹ́ wípé òun ló fúnra rẹ̀ lórúkọ lẹ́yìn bí 20 ọdún. Ìjọ tí ó fún ẹ̀ ní orúkọ ó tún sọ àwọn èèyàn di ewúrẹ́ ń bẹ̀, ó wá di gbòógì, ó di threatening sí gbogbo agbègbè. Àní síwájú ká tó lọ síwájú, fún ẹ̀yin tẹ́ bá ti wo sinimá part 1 Kúfọ̀nà, tẹ́ ẹ̀ ń retí part 2 lọ́nà, ẹ subscribe sórí channel yìí ká lè tètè mú update ìgbà tó máa drop ẹ̀ wá fún yín. Kúfọ̀nà. Kúfọ̀nà is a fantastic movie produced by Elemosho. Kúfọ̀nà is a movie that is very very important for human being to watch, tó jẹ́ pé ó yẹ kí tọmọdé tàgbà ká wò. Àbẹ́yìn náà rí Múyìwá Lọ́ndọ́nà bó ṣe ń ṣayé tó ṣe wù. Ògbólúkẹ́ ló bímọ wàhálà. Kúfọ̀nà. Kúfọ̀nà is showing on Libra TV. Ẹ sáré lọ kẹ́ lọ wò. Fún ẹ̀yin tẹ́ bá ń retí part 2, ẹ má bẹ̀rù, ẹ má fòyà. Part 2 ti dé tán. Fún ẹ̀yin tẹ́ bá fẹ́ kán tètè drop part 2 fún yín, ẹ lọ sí comment section báyìí, ẹ lọ kọ part 2 Kúfọ̀nà part 2 sí comment section níbí báyìí, kẹ́ ẹ dẹ̀ subscribe sórí channel yẹn
torí ká bá lè tètè mú part 2 wá fún yín. Kúfọ́nà ẹ lọ kọ́mẹ̀ntì Kúfọ́nà part 2 sórí comment section kí ẹ dẹ̀ lọ tẹ subscribe button yẹn. Kúfọ́nà is a movie tí ó yẹ kí gbogbo mùtúmùwà everybody wò. Wọ́n ti fi tipátipá bá ọmọbìnrin yẹn sùn, ìyẹn àwọn ọmọ mẹ́wàá lọ́nà náà lórí àyáwó. Ó lọ fà ó le gan. Fún ẹ̀yin tẹ́ ẹ bá tí ì wo Kúfọ́nà, ẹ sáré tètè báyìí kẹ́ tètè lọ wo Kúfọ́nà part 1 lórí Libra TV. Kẹ́ẹ̀dẹ̀ tó lọ, ẹ kọ́kọ́ tẹ subscribe button síbí báyìí kí a lè tètè mú ìgbà tó máa mú part 2 wá fún yín. Ẹ ṣeun, ojú tẹ́ fi ń wò wá ò ní fọ́, etí tẹ́ fi ń gbọ́ wá ò ní dí. Àní ẹ má gbàgbé ẹ subscribe sórí channel yìí kẹ́ẹ̀dẹ̀ comment Kúfọ́nà part 2 ká lè tètè mú wá fún yín. Ẹ kú dédé àsìkò yìí níbikíbi tí ẹ bá ti ń gbọ́ mi. Ohun tí a mú wá fún yín lọ́tẹ̀ yìí, òun ni sinimá Kúfọ́nà. Síwájú ohun gbogbo, ẹ bá wa subscribe sórí channel yìí kẹ́ẹ̀dẹ̀ comment Kúfọ́nà. Fún gbogbo àwọn tó bá ti wo apá kìíní Kúfọ́nà, ẹ rí pé Kúfọ́nà jẹ́ sinimá tí ó lékenkà, sinimá tó ní kìmí, sinimá tí ò ṣe é fọwọ́ rọ́ sẹ́yìn nínú gbogbo àwọn sinimá. Sinimá Kúfọ́nà show lórí Libra TV. Kúfọ́nà, ẹ̀yìn ibi tí wọ́n bí ọmọ tó jẹ́ wípé òun ló fúnra rẹ̀ lórúkọ lẹ́yìn bí 20 ọdún. Ìjọ tí ó fún ẹ̀ ní orúkọ, ó tún sọ àwọn èèyàn di wúrẹ́ ńbẹ̀. Ó wá di gbòógì, ó di threatening sí gbogbo agbègbè. Àní síwájú ká tó lọ síwájú, fún ẹ̀yin tẹ́ bá ti wo sinimá part 1 Kúfọ́nà, tẹ́ ẹ retí part 2 lọ́nà, ẹ subscribe sórí channel yìí ká lè tètè mú update ìgbà tó máa drop ẹ̀ wá fún yín. Kúfọ́nà is a fantastic movie produced by Elemosho. Kúfọ́nà is a movie that is very very important for human being to watch, tó jẹ́ pé ó yẹ kí tọmọdé tàgbà ká wò. Àbẹ́yìn náà rí Mẹ́wàá Lọ́ndọ́nà náà bó ṣe ń ṣayé tó ṣe wù. Ògbólúkẹ́ ló bímọ wàhálà. Kúfọ́nà is showing on Libra TV. Ẹ sáré lọ kẹ́ lọ wò. Fún ẹ̀yin tẹ́ bá ń retí part 2, ẹ má bẹ̀rù, ẹ má fòyà. Part 2 ti dé tán. Fún ẹ̀yin tẹ́ bá fẹ́ kó tètè drop part 2 fún yín, ẹ lọ sí comment section báyìí, ẹ lọ kọ part 2 Kúfọ́nà part 2 sí comment section níbí báyìí kẹ́ẹ̀dẹ̀ subscribe sórí channel yẹn torí ká bá lè tètè mú part 2 wá fún yín. Kúfọ́nà ẹ lọ kọ́mẹ̀ntì Kúfọ́nà part 2 sórí comment section kí ẹ dẹ̀ lọ tẹ subscribe button yẹn. Kúfọ́nà is a movie tí ó yẹ kí gbogbo mùtúmùwà everybody wò. Wọ́n ti fi tipátipá bá ọmọbìnrin yẹn sùn, ìyẹn àwọn ọmọ mẹ́wàá lọ́nà náà lórí àyáwó. Ó lọ fà ó le gan. Fún ẹ̀yin tẹ́ ẹ bá tí ì wo Kúfọ́nà, ẹ sáré tètè báyìí kẹ́ tètè lọ wo Kúfọ́nà part 1 lórí Libra TV. Kẹ́ẹ̀dẹ̀ tó lọ, ẹ kọ́kọ́ tẹ subscribe button síbí báyìí kí a lè tètè mú ìgbà tó máa mú part 2 wá fún yín. Ẹ ṣeun, ojú tẹ́ fi ń wò wá ò ní fọ́, etí tẹ́ fi ń gbọ́ wá ò ní dí. Àní ẹ má gbàgbé ẹ subscribe sórí channel yìí kẹ́ẹ̀dẹ̀ comment Kúfọ́nà part 2 ká lè tètè mú wá fún yín. Ẹ kú dédé àsìkò yìí níbikíbi tí ẹ bá ti ń gbọ́ mi. Ohun tí a mú wá fún yín lọ́tẹ̀ yìí, òun ni sinimá Kúfọ́nà.
Síwájú ohun gbogbo, ẹ bá wa subscribe sórí channel yìí, kẹ́dẹ̀ kọ́mẹ́ǹtì Kúfọ̀nà. Fún gbogbo àwọn tó bá ti wo apá kìíní Kúfọ̀nà, ẹ rí pé Kúfọ̀nà jẹ́ sinimá tí ó lékenkà, sinimá tó ní kìmí, sinimá tí ò ṣe é fọwọ́ rọ́ sẹ́yìn nínú gbogbo àwọn sinimá. Sinimá Kúfọ̀nà show lórí Libra TV. Kúfọ̀nà, ẹ̀yìn rí ibi tí wọ́n bí ọmọ tó jẹ́ wípé òun ló fúnra rẹ̀ lórúkọ lẹ́yìn bí 20 ọdún. Ìjọ tí ó fún ẹ̀ ní orúkọ, ó tún sọ àwọn èèyàn di wúrẹ́ ńbẹ̀. Ó wá di gbòógì, ó di threatening sí gbogbo agbègbè. Àní síwájú ká tó lọ síwájú, fún ẹ̀yin tẹ́ bá ti wo sinimá part 1 Kúfọ̀nà, tẹ́ ẹ retí part 2 lọ́nà, ẹ subscribe sórí channel yìí ká lè tètè mú update ìgbà tó máa drop ẹ̀ wá fún yín. Kúfọ̀nà. Kúfọ̀nà is a fantastic movie produced by Elemosho. Kúfọ̀nà is a movie that is very very important for human being to watch, tó jẹ́ pé ó yẹ kí tọmọdé tàgbà ká wò. Àbẹ́yìn náà rí Wíwá Lọ́ndọ́nà bó ṣe ń ṣayé tó ṣe wù. Ògbólúkẹ́ ló bímọ wàhálà. Kúfọ̀nà is showing on Libra TV. Ẹ sáré lọ kẹ́ lọ wò. Fún ẹ̀yin tẹ́ bá ń retí part 2, ẹ má bẹ̀rù, ẹ má fòyà. Part 2 ti dé tán. Fún ẹ̀yin tẹ́ bá fẹ́ kán tètè drop part 2 fún yín, ẹ lọ sí comment section báyìí, ẹ lọ kọ part 2 Kúfọ̀nà part 2 sí comment section níbí báyìí, kẹ́ ẹ dẹ̀ subscribe sórí channel yẹn, torí ká bá lè tètè mú part 2 wá fún yín. Kúfọ̀nà, ẹ lọ kọ́mẹ̀ntì Kúfọ̀nà part 2 sórí comment section, kí ẹ dẹ̀ lọ tẹ subscribe button yẹn. Kúfọ̀nà is a movie tí ó yẹ kí gbogbo mùtúmùwà everybody wò. Wọ́n ti fi tipátipá bá ọmọbìnrin yẹn sùn, ìyẹn àwọn ọmọ Wíwá Lọ́ndọ́nà, lórí àyáwó. Ó lọ fà ó le gan. Fún ẹ̀yin tẹ́ ẹ bá tí wo Kúfọ̀nà, ẹ sáré tètè báyìí kẹ́ tètè lọ wo Kúfọ̀nà part 1 lórí Libra TV. Kẹ́dẹ̀ tó lọ, ẹ kọ́kọ́ tẹ subscribe button síbí báyìí, kí a lè tètè mú ìgbà tó máa mú part 2 wá fún yín. Ẹ ṣeun, ojú tẹ́ fi ń wò wá ò ní fọ́, etí tẹ́ fi ń gbọ́ wá ò ní dí. Àní ẹ má gbàgbé ẹ subscribe sórí channel yìí, kẹ́dẹ̀ comment Kúfọ̀nà part 2 ká lè tètè mú wá fún yín. Ẹ kú dédé àsìkò yìí níbikíbi tí ẹ bá ti ń gbọ́ mi. Ohun tí a mú wá fún yín lọ́tẹ̀ yìí, òun ni sinimá Kúfọ̀nà. Kúfọ̀nà. Síwájú ohun gbogbo, ẹ bá wa subscribe sórí channel yìí, kẹ́dẹ̀ kọ́mẹ́ǹtì Kúfọ̀nà. Fún gbogbo àwọn tó bá ti wo apá kìíní Kúfọ̀nà, ẹ rí pé Kúfọ̀nà jẹ́ sinimá tí ó lékenkà, sinimá tó ní kìmí, sinimá tí ò ṣe é fọwọ́ rọ́ sẹ́yìn nínú gbogbo àwọn sinimá. Sinimá Kúfọ̀nà show lórí Libra TV. Kúfọ̀nà, ẹ̀yìn rí ibi tí wọ́n bí ọmọ tó jẹ́ wípé òun ló fúnra rẹ̀ lórúkọ lẹ́yìn bí 20 ọdún. Ìjọ tí ó fún ẹ̀ ní orúkọ, ó tún sọ àwọn èèyàn di wúrẹ́ ńbẹ̀. Ó wá di gbòógì, ó di threatening sí gbogbo agbègbè. Àní síwájú ká tó lọ síwájú, fún ẹ̀yin tẹ́ bá ti wo sinimá part 1 Kúfọ̀nà, tẹ́ ẹ retí part 2 lọ́nà, ẹ subscribe sórí channel yìí ká lè tètè mú update ìgbà tó máa drop ẹ̀ wá fún yín. Kúfọ̀nà. Kúfọ̀nà is a fantastic movie produced by Elemosho. Kúfọ̀nà is a movie that is very very important for human being to watch, tó jẹ́ pé ó yẹ kí tọmọdé tàgbà
ká wò àbẹ́yìn náà rí Múyìwá Lọ́ndọ́nà bó ṣe ń ṣayé tó ṣe wù ú. Ògbólúkẹ́ ló bímọ wàhálà. Kúfọ́nà is showing on Libra TV. Ẹ sáré lọ kẹ́ lọ wò ó. Fún ẹ̀yin tẹ́ bá ń retí part 2, ẹ má bẹ̀rù, ẹ má fòyà. Part 2 ti dé tán. Fún ẹ̀yin tẹ́ bá fẹ́ kán tètè drop part 2 fún yín, ẹ lọ sí comment section báyìí, ẹ lọ kọ part 2, Kúfọ́nà part 2 sí comment section níbí báyìí, kẹ́ ẹ dẹ̀ subscribe sórí channel yẹn. Torí ká bá lè tètè mú part 2 wá fún yín. Kúfọ́nà, ẹ lọ comment Kúfọ́nà part 2 sórí comment section, kí ẹ dẹ̀ lọ tẹ subscribe button yẹn. Kúfọ́nà is a movie tí ó yẹ kí gbogbo mùtúmùwà everybody wò. Wọ́n ti fi tipátipá bá ọmọbìnrin yẹn sùn, ìyẹn àwọn ọmọ Múyìwá Lọ́ndọ́nà, lórí àyáwó. Ó lọ fà o, ó le gan. Fún ẹ̀yin tẹ́ ẹ bá tí ì wo Kúfọ́nà, ẹ sáré tètè báyìí kẹ́ tètè lọ wo Kúfọ́nà part 1 lórí Libra TV. Kẹ́ẹ̀dẹ̀ tó lọ, ẹ kọ́kọ́ tẹ subscribe button síbí báyìí, kí a lè tètè mú ìgbà tó máa mú part 2 wá fún yín. Ẹ ṣeun, ojú tẹ́ fi ń wò wá ò ní fọ́, etí tẹ́ fi ń gbọ́ wá ò ní dí. Àní ẹ má gbàgbé ẹ subscribe sórí channel yìí, kẹ́ẹ̀dẹ̀ comment Kúfọ́nà part 2 ká lè tètè mú wá fún yín. Ẹ kú dédé àsìkò yìí níbikíbi tí ẹ bá ti ń gbọ́ mi. Ohun tí a mú wá fún yín lọ́tẹ̀ yìí, òun ni sinimá Kúfọ́nà. Síwájú ohun gbogbo, ẹ bá wa subscribe sórí channel yìí, kẹ́ẹ̀dẹ̀ comment Kúfọ́nà. Fún gbogbo àwọn tó bá ti wo apá kìíní Kúfọ́nà, ẹ rí pé Kúfọ́nà jẹ́ sinimá tí ó lékenkà, sinimá tó ní kìmí, sinimá tí ò ṣe é fọwọ́ rọ́ sẹ́yìn nínú gbogbo àwọn sinimá. Sinimá Kúfọ́nà show lórí Libra TV. Kúfọ́nà, ẹ̀yin rí ibi tí wọ́n bí ọmọ tó jẹ́ wípé òun ló fúnra rẹ̀ lórúkọ lẹ́yìn bí 20 ọdún. Ìjọ tí ó fún ẹ̀ ní orúkọ, ó tún sọ àwọn èèyàn di ewúrẹ́ ńbẹ̀. Ó wá di gbòógì, ó di threatening sí gbogbo agbègbè. Àní síwájú ká tó lọ síwájú, fún ẹ̀yin tẹ́ bá ti wo sinimá part 1 Kúfọ́nà, tẹ́ ẹ retí part 2 lọ́nà, ẹ subscribe sórí channel yìí ká lè tètè mú update ìgbà tó máa drop ẹ̀ wá fún yín. Kúfọ́nà is a fantastic movie produced by Ẹlẹ́mọ̀ṣọ́. Kúfọ́nà is a movie that is very, very important for human being to watch, tó jẹ́ pé ó yẹ kí tọmọdé tàgbà ká wò. Àbẹ́yìn náà rí Múyìwá Lọ́ndọ́nà bó ṣe ń ṣayé tó ṣe wù ú. Ògbólúkẹ́ ló bímọ wàhálà. Kúfọ́nà is showing on Libra TV. Ẹ sáré lọ kẹ́ lọ wò ó. Fún ẹ̀yin tẹ́ bá ń retí part 2, ẹ má bẹ̀rù, ẹ má fòyà. Part 2 ti dé tán. Fún ẹ̀yin tẹ́ bá fẹ́ kán tètè drop part 2 fún yín, ẹ lọ sí comment section báyìí, ẹ lọ kọ part 2, Kúfọ́nà part 2 sí comment section níbí báyìí, kẹ́ ẹ dẹ̀ subscribe sórí channel yẹn. Torí ká bá lè tètè mú part 2 wá fún yín. Kúfọ́nà, ẹ lọ comment Kúfọ́nà part 2 sórí comment section, kí ẹ dẹ̀ lọ tẹ subscribe button yẹn. Kúfọ́nà is a movie tí ó yẹ kí gbogbo mùtúmùwà everybody wò. Wọ́n ti fi tipátipá bá ọmọbìnrin yẹn sùn, ìyẹn àwọn ọmọ Múyìwá Lọ́ndọ́nà, lórí àyáwó. Ó lọ fà o, ó le gan. Fún ẹ̀yin tẹ́ ẹ bá tí ì wo Kúfọ́nà, ẹ sáré tètè báyìí kẹ́ tètè lọ wo Kúfọ́nà part 1 lórí Libra TV. Kẹ́ẹ̀dẹ̀ tó lọ, ẹ kọ́kọ́ tẹ subscribe button síbí báyìí,
kí a lè tètè mú ìgbà tó máa mú part 2 wá fún yín. Ẹ ṣeun, ojú tẹ́ fi ń wò wá ò ní fọ́, etí tẹ́ fi ń gbọ́ wá ò ní dí. Àní ẹ má gbàgbé ẹ subscribe sórí channel yìí, kẹ́ ẹ dẹ̀ comment Kúfọ̀nà part 2 ká lè tètè mú wá fún yín. Ẹ kú dédé àsìkò yìí níbikíbi tí ẹ bá ti ń gbọ́ mi. Ohun tí a mú wá fún yín lọ́tẹ̀ yìí, òun ni sinimá Kúfọ̀nà. Síwájú ohun gbogbo, ẹ bá wa subscribe sórí channel yìí, kẹ́ ẹ dẹ̀ comment Kúfọ̀nà. Fún gbogbo àwọn tó bá ti wo apá kìíní Kúfọ̀nà, ẹ rí pé Kúfọ̀nà jẹ́ sinimá tí ó lékenkà, sinimá tó ní kìmí, sinimá tí ò ṣe é fọwọ́ rọ́ sẹ́yìn nínú gbogbo àwọn sinimá. Sinimá Kúfọ̀nà show lórí Libra TV. Kúfọ̀nà, ẹ̀yin rí ibi tí wọ́n bí ọmọ tó jẹ́ wípé òun ló fúnra rẹ̀ lórúkọ lẹ́yìn bí 20 ọdún. Ìjọ tí ó fún ẹ̀ ní orúkọ, ó tún sọ àwọn èèyàn di ewúrẹ́ ńbẹ̀. Ó wá di gbòógì, ó di threatening sí gbogbo agbègbè. Àní síwájú ká tó lọ síwájú, fún ẹ̀yin tẹ́ bá ti wo sinimá part 1 Kúfọ̀nà, tẹ́ ẹ retí part 2 lọ́nà, ẹ subscribe sórí channel yìí ká lè tètè mú update ìgbà tó máa drop ẹ̀ wá fún yín. Kúfọ̀nà is a fantastic movie produced by Elemosho. Kúfọ̀nà is a movie that is very, very important for human being to watch. Tó jẹ́ pé ó yẹ kí tọmọdé tàgbà ká wò. Àbẹ́yìn náà rí Wíwá Lọ́ndọ́nà bó ṣe ń ṣayé tó ṣe wù. Ògbólúkẹ́ ló bímọ wàhálà. Kúfọ̀nà is showing on Libra TV. Ẹ sáré lọ kẹ́ lọ wò. Fún ẹ̀yin tẹ́ bá ń retí part 2, ẹ má bẹ̀rù, ẹ má fòyà. Part 2 ti dé tán. Fún ẹ̀yin tẹ́ bá fẹ́ kán tètè drop part 2 fún yín, ẹ lọ sí comment section báyìí, ẹ lọ kọ part 2 Kúfọ̀nà part 2 sí comment section níbí báyìí, kẹ́ ẹ dẹ̀ subscribe sórí channel yẹn, torí ká bá lè tètè mú part 2 wá fún yín. Kúfọ̀nà, ẹ lọ comment Kúfọ̀nà part 2 sórí comment section, kí ẹ dẹ̀ lọ tẹ subscribe button yẹn. Kúfọ̀nà is a movie tí ó yẹ kí gbogbo mùtúmùwà everybody wò. Wọ́n ti fi tipátipá bá ọmọbìnrin yẹn sùn, ìyẹn àwọn ọmọ Wíwá Lọ́ndọ́nà, lórí àyáwó. Ó lọ fà o, ó le gan. Fún ẹ̀yin tẹ́ ẹ bá tí wo Kúfọ̀nà, ẹ sáré tètè báyìí kẹ́ tètè lọ wo Kúfọ̀nà part 1 lórí Libra TV. Kẹ́ẹ̀dẹ̀ tó lọ, ẹ kọ́kọ́ tẹ subscribe button síbí báyìí, kí a lè tètè mú ìgbà tó máa mú part 2 wá fún yín. Ẹ ṣeun, ojú tẹ́ fi ń wò wá ò ní fọ́, etí tẹ́ fi ń gbọ́ wá ò ní dí. Àní ẹ má gbàgbé ẹ subscribe sórí channel yìí, kẹ́ ẹ dẹ̀ comment Kúfọ̀nà part 2 ká lè tètè mú wá fún yín. Ẹ kú dédé àsìkò yìí níbikíbi tí ẹ bá ti ń gbọ́ mi. Ohun tí a mú wá fún yín lọ́tẹ̀ yìí, òun ni sinimá Kúfọ̀nà. Síwájú ohun gbogbo, ẹ bá wa subscribe sórí channel yìí, kẹ́ ẹ dẹ̀ comment Kúfọ̀nà. Fún gbogbo àwọn tó bá ti wo apá kìíní Kúfọ̀nà, ẹ rí pé Kúfọ̀nà jẹ́ sinimá tí ó lékenkà, sinimá tó ní kìmí, sinimá tí ò ṣe é fọwọ́ rọ́ sẹ́yìn nínú gbogbo àwọn sinimá. Sinimá Kúfọ̀nà show lórí Libra TV. Kúfọ̀nà, ẹ̀yin rí ibi tí wọ́n bí ọmọ tó jẹ́ wípé òun ló fúnra rẹ̀ lórúkọ lẹ́yìn bí 20 ọdún. Ìjọ tí ó fún ẹ̀ ní orúkọ, ó tún sọ àwọn èèyàn di ewúrẹ́ ńbẹ̀. Ó wá di gbòógì, ó di threatening sí gbogbo
agbègbè. Àní síwájú ká tó lọ síwájú, fún ẹ̀yin tẹ́ bá ti wo sinimá part 1 Kúfọ̀nà, tẹ́ ẹ̀ ń retí part 2 lọ́nà, ẹ subscribe sórí channel yìí ká lè tètè mú update ìgbà tó máa drop ẹ̀ wá fún yín. Kúfọ̀nà. Kúfọ̀nà is a fantastic movie produced by Elemosho. Kúfọ̀nà is a movie that is very very important for human being to watch, tó jẹ́ pé ó yẹ kí tọmọdé tàgbà ká wò. Àbẹ́yìn náà rí Wíwá Lọ́ndọ́nà bó ṣe ń ṣayé tó ṣe wù. Ògbólúkẹ́ ló bímọ wàhálà. Kúfọ̀nà. Kúfọ̀nà is showing on Libra TV. Ẹ sáré lọ kẹ́ lọ wò. Fún ẹ̀yin tẹ́ bá ń retí part 2, ẹ má bẹ̀rù, ẹ má fòyà. Part 2 ti dé tán. Fún ẹ̀yin tẹ́ bá fẹ́ kán tètè drop part 2 fún yín, ẹ lọ sí comment section báyìí, ẹ lọ kọ part 2 Kúfọ̀nà part 2 sí comment section níbí báyìí, kẹ́ ẹ dẹ̀ subscribe sórí channel yẹn. Torí ká bá lè tètè mú part 2 wá fún yín. Kúfọ̀nà. Ẹ lọ comment Kúfọ̀nà part 2 sórí comment section, kí ẹ dẹ̀ lọ tẹ subscribe button yẹn. Kúfọ̀nà is a movie tí ó yẹ kí gbogbo mùtúmùwà everybody wò. Wọ́n ti fi tipátipá bá ọmọbìnrin yẹn sùn, ìyẹn àwọn ọmọ Wíwá Lọ́ndọ́nà, lórí àyáwó. Ó lọ fà o, ó le gan. Fún ẹ̀yin tẹ́ ẹ bá tí wo Kúfọ̀nà, ẹ sáré tètè báyìí kẹ́ tètè lọ wo Kúfọ̀nà part 1 lórí Libra TV. Kẹ́ẹ̀dẹ̀ tó lọ, ẹ kọ́kọ́ tẹ subscribe button síbí báyìí, kí a lè tètè mú ìgbà tó máa mú part 2 wá fún yín. Ẹ ṣeun, ojú tẹ́ fi ń wò wá ò ní fọ́, etí tẹ́ fi ń gbọ́ wá ò ní dí. Àní ẹ má gbàgbé ẹ subscribe sórí channel yìí, kẹ́ẹ̀dẹ̀ comment Kúfọ̀nà part 2 ká lè tètè mú wá fún yín. Ẹ kú dédé àsìkò yìí níbikíbi tí ẹ bá ti ń gbọ́ mi. Ohun tí a mú wá fún yín lọ́tẹ̀ yìí, òun ni sinimá Kúfọ̀nà. Kúfọ̀nà. Síwájú ohun gbogbo, ẹ bá wa subscribe sórí channel yìí, kẹ́ẹ̀dẹ̀ comment Kúfọ̀nà. Fún gbogbo àwọn tí bá ti wo apá kìíní Kúfọ̀nà, ẹ rí pé Kúfọ̀nà jẹ́ sinimá tí ó lékenkà, sinimá tó ní kìmí, sinimá tí ò ṣe é fọwọ́ rọ́ sẹ́yìn nínú gbogbo àwọn sinimá. Sinimá Kúfọ̀nà show lórí Libra TV. Kúfọ̀nà, ẹ̀yin rí ibi tí wọ́n bí ọmọ tó jẹ́ wípé òun ló fúnra rẹ̀ lórúkọ lẹ́yìn bí 20 ọdún. Ìjọ tí ó fún ẹ̀ ní orúkọ, ó tún sọ àwọn èèyàn di wúrẹ́ ńbẹ̀. Ó wá di gbòógì, ó di threatening sí gbogbo agbègbè. Àní síwájú ká tó lọ síwájú, fún ẹ̀yin tẹ́ bá ti wo sinimá part 1 Kúfọ̀nà, tẹ́ ẹ̀ ń retí part 2 lọ́nà, ẹ subscribe sórí channel yìí ká lè tètè mú update ìgbà tó máa drop ẹ̀ wá fún yín. Kúfọ̀nà. Kúfọ̀nà is a fantastic movie produced by Elemosho. Kúfọ̀nà is a movie that is very very important for human being to watch, tó jẹ́ pé ó yẹ kí tọmọdé tàgbà ká wò. Àbẹ́yìn náà rí Wíwá Lọ́ndọ́nà bó ṣe ń ṣayé tó ṣe wù. Ògbólúkẹ́ ló bímọ wàhálà. Kúfọ̀nà. Kúfọ̀nà is showing on Libra TV. Ẹ sáré lọ kẹ́ lọ wò. Fún ẹ̀yin tẹ́ bá ń retí part 2, ẹ má bẹ̀rù, ẹ má fòyà. Part 2 ti dé tán. Fún ẹ̀yin tẹ́ bá fẹ́ kán tètè drop part 2 fún yín, ẹ lọ sí comment section báyìí, ẹ lọ kọ part 2 Kúfọ̀nà part 2 sí comment section níbí báyìí, kẹ́ ẹ dẹ̀ subscribe sórí channel yẹn. Torí ká bá lè tètè mú part 2 wá fún yín. Kúfọ̀nà. Ẹ lọ comment Kúfọ̀nà part 2 sórí comment section, kí ẹ dẹ̀ lọ tẹ
subscribe button yẹn. Kúfọ́nà is a movie tí ó yẹ kí gbogbo mùtúmùwà everybody wò. Wọ́n ti fi tipátipá bá ọmọbìnrin yẹn sùn, ìyẹn àwọn ọmọ mẹ́wàá lọ́nà lórí àyáwó. Ó lọ fà ó le gan. Fún ẹ̀yin tẹ́ ẹ bá tí ì wo Kúfọ́nà, ẹ sáré tètè báyìí kẹ́ tètè lọ wo Kúfọ́nà part 1 lórí Libra TV. Kẹ́dẹ̀ tó lọ, ẹ kọ́kọ́ tẹ subscribe button síbí báyìí kí a lè tètè mú ìgbà tó máa mú part 2 wá fún yín. Ẹ ṣeun, ojú tẹ́ fi ń wò wá ò ní fọ́, etí tẹ́ fi ń gbọ́ wá ò ní dí. Àní ẹ má gbàgbé ẹ subscribe sórí channel yìí. Kẹ́dẹ̀ comment Kúfọ́nà part 2 ká lè tètè mú wá fún yín. Ẹ kú dédé àsìkò yìí níbikíbi tí ẹ bá ti ń gbọ́ mi. Ohun tí a mú wá fún yín lọ́tẹ̀ yìí, òun ni sinimá Kúfọ́nà. Síwájú ohun gbogbo, ẹ bá wa subscribe sórí channel yìí, kẹ́dẹ̀ comment Kúfọ́nà. Fún gbogbo àwọn tó bá ti wo apá kìíní Kúfọ́nà, ẹ rí pé Kúfọ́nà jẹ́ sinimá tí ó lékenkà, sinimá tó ní kìmí, sinimá tí ò ṣe é fọwọ́ rọ́ sẹ́yìn nínú gbogbo àwọn sinimá. Sinimá Kúfọ́nà show lórí Libra TV. Kúfọ́nà, ẹ̀yin rí ibi tí wọ́n bí ọmọ tó jẹ́ wípé òun ló fúnra rẹ̀ lórúkọ lẹ́yìn bí 20 ọdún. Ìjọ tí ó fún ẹ̀ ní orúkọ, ó tún sọ àwọn èèyàn di ewúrẹ́ ńbẹ̀. Ó wá di gbòógì, ó di threatening sí gbogbo agbègbè. Àní síwájú ká tó lọ síwájú, fún ẹ̀yin tẹ́ bá ti wo sinimá part 1 Kúfọ́nà, tẹ́ ẹ retí part 2 lọ́nà, ẹ subscribe sórí channel yìí ká lè tètè mú update ìgbà tó máa drop ẹ̀ wá fún yín. Kúfọ́nà is a fantastic movie produced by Ẹlẹ́mọ̀ṣọ́. Kúfọ́nà is a movie that is very, very important for human being to watch. Tó jẹ́ pé ó yẹ kí tọmọdé tàgbà ká wò. Àbẹ́yìn náà rí Mẹ́wàá Lọ́ndọ́nà bó ṣe ń ṣayé tó ṣe wù. Ògbólúkẹ́ ló bímọ wàhálà. Kúfọ́nà is showing on Libra TV. Ẹ sáré lọ kẹ́ lọ wò. Fún ẹ̀yin tẹ́ bá ń retí part 2, ẹ má bẹ̀rù, ẹ má fòyà. Part 2 ti dé tán. Fún ẹ̀yin tẹ́ bá fẹ́ kó tètè drop part 2 fún yín, ẹ lọ sí comment section báyìí, ẹ lọ kọ part 2 Kúfọ́nà part 2 sí comment section níbí báyìí, kẹ́dẹ̀ subscribe sórí channel yẹn torí ká bá lè tètè mú part 2 wá fún yín. Kúfọ́nà, ẹ lọ comment Kúfọ́nà part 2 sórí comment section kí ẹ dẹ̀ lọ tẹ subscribe button yẹn. Kúfọ́nà is a movie tí ó yẹ kí gbogbo mùtúmùwà everybody wò. Wọ́n ti fi tipátipá bá ọmọbìnrin yẹn sùn, ìyẹn àwọn ọmọ mẹ́wàá lọ́nà lórí àyáwó. Ó lọ fà ó le gan. Fún ẹ̀yin tẹ́ ẹ bá tí ì wo Kúfọ́nà, ẹ sáré tètè báyìí kẹ́ tètè lọ wo Kúfọ́nà part 1 lórí Libra TV. Kẹ́dẹ̀ tó lọ, ẹ kọ́kọ́ tẹ subscribe button síbí báyìí kí a lè tètè mú ìgbà tó máa mú part 2 wá fún yín. Ẹ ṣeun, ojú tẹ́ fi ń wò wá ò ní fọ́, etí tẹ́ fi ń gbọ́ wá ò ní dí. Àní ẹ má gbàgbé ẹ subscribe sórí channel yìí. Kẹ́dẹ̀ comment Kúfọ́nà part 2 ká lè tètè mú wá fún yín. Ẹ kú dédé àsìkò yìí níbikíbi tí ẹ bá ti ń gbọ́ mi. Ohun tí a mú wá fún yín lọ́tẹ̀ yìí, òun ni sinimá Kúfọ́nà. Síwájú ohun gbogbo, ẹ bá wa subscribe sórí channel yìí, kẹ́dẹ̀ comment Kúfọ́nà. Fún gbogbo àwọn tó bá ti wo apá kìíní Kúfọ́nà, ẹ rí pé Kúfọ́nà jẹ́ sinimá tí ó lékenkà, sinimá tó ní kìmí,
Sinimá tí ò ṣe é fọwọ́ rọ́ sẹ́yìn nínú gbogbo àwọn sinimá. Sinimá Kúfọ̀nà show lórí Libra TV. Kúfọ̀nà, ẹ̀yin rí ibi tí wọ́n bí ọmọ tó jẹ́ wípé òun ló fúnra rẹ̀ lórúkọ lẹ́yìn bí 20 ọdún. Ìjọ tí ó fún ẹ̀ ní orúkọ, ó tún sọ àwọn èèyàn di ewúrẹ́ ńbẹ̀. Ó wá di gbòógì, ó di threatening sí gbogbo agbègbè. Àní síwájú ká tó lọ síwájú, fún ẹ̀yin tẹ́ bá ti wo sinimá part 1 Kúfọ̀nà, tẹ́ ẹ̀ retí part 2 lọ́nà, ẹ subscribe sórí channel yìí ká lè tètè mú update ìgbà tó máa drop ẹ̀ wá fún yín. Kúfọ̀nà. Kúfọ̀nà is a fantastic movie produced by Elemosho. Kúfọ̀nà is a movie that is very very important for human being to watch, tó jẹ́ pé ó yẹ kí tọmọdé tàgbà ká wò. Àbẹ́yìn náà rí Wíwá Lọ́ndọ́nà bó ṣe ń ṣayé tó ṣe wù. Ògbólúkẹ́ ló bímọ wàhálà. Kúfọ̀nà is showing on Libra TV. Ẹ sáré lọ kẹ́ lọ wò. Fún ẹ̀yin tẹ́ bá ń retí part 2, ẹ má bẹ̀rù, ẹ má fòyà. Part 2 ti dé tán. Fún ẹ̀yin tẹ́ bá fẹ́ kán tètè drop part 2 fún yín, ẹ lọ sí comment section báyìí, ẹ lọ kọ part 2 Kúfọ̀nà part 2 sí comment section níbí báyìí, kẹ́ ẹ dẹ̀ subscribe sórí channel yẹn torí ká bá lè tètè mú part 2 wá fún yín. Kúfọ̀nà, ẹ lọ comment Kúfọ̀nà part 2 sórí comment section kí ẹ dẹ̀ lọ tẹ subscribe button yẹn. Kúfọ̀nà is a movie tí ó yẹ kí gbogbo mùtúmùwà everybody wò. Wọ́n ti fi tipátipá bá ọmọbìnrin yẹn sùn, ìyẹn àwọn ọmọ Wíwá Lọ́ndọ́nà lórí àyáwó. Ó lọ fà ó le gan. Fún ẹ̀yin tẹ́ ẹ bá tí wo Kúfọ̀nà, ẹ sáré tètè báyìí kẹ́ tètè lọ wo Kúfọ̀nà part 1 lórí Libra TV. Kẹ́dẹ̀ tó lọ, ẹ kọ́kọ́ tẹ subscribe button síbí báyìí kí a lè tètè mú ìgbà tó máa mú part 2 wá fún yín. Ẹ ṣeun, ojú tẹ́ fi ń wò wá ò ní fọ́, etí tẹ́ fi ń gbọ́ wá ò ní dí. Àní ẹ má gbàgbé ẹ subscribe sórí channel yìí kẹ́dẹ̀ comment Kúfọ̀nà part 2 ká lè tètè mú wá fún yín. Ẹ kú dédé àsìkò yìí níbikíbi tí ẹ bá ti ń gbọ́ mi. Ohun tí a mú wá fún yín lọ́tẹ̀ yìí, òun ni sinimá Kúfọ̀nà. Kúfọ̀nà. Síwájú ohun gbogbo, ẹ bá wa subscribe sórí channel yìí kẹ́dẹ̀ comment Kúfọ̀nà. Fún gbogbo àwọn tó bá ti wo apá kìíní Kúfọ̀nà, ẹ rí pé Kúfọ̀nà jẹ́ sinimá tí ó lékenkà, sinimá tó ní kìmí. Sinimá tí ò ṣe é fọwọ́ rọ́ sẹ́yìn nínú gbogbo àwọn sinimá. Sinimá Kúfọ̀nà show lórí Libra TV. Kúfọ̀nà, ẹ̀yin rí ibi tí wọ́n bí ọmọ tó jẹ́ wípé òun ló fúnra rẹ̀ lórúkọ lẹ́yìn bí 20 ọdún. Ìjọ tí ó fún ẹ̀ ní orúkọ, ó tún sọ àwọn èèyàn di ewúrẹ́ ńbẹ̀. Ó wá di gbòógì, ó di threatening sí gbogbo agbègbè. Àní síwájú ká tó lọ síwájú, fún ẹ̀yin tẹ́ bá ti wo sinimá part 1 Kúfọ̀nà, tẹ́ ẹ̀ retí part 2 lọ́nà, ẹ subscribe sórí channel yìí ká lè tètè mú update ìgbà tó máa drop ẹ̀ wá fún yín. Kúfọ̀nà. Kúfọ̀nà is a fantastic movie produced by Elemosho. Kúfọ̀nà is a movie that is very very important for human being to watch, tó jẹ́ pé ó yẹ kí tọmọdé tàgbà ká wò. Àbẹ́yìn náà rí Wíwá Lọ́ndọ́nà bó ṣe ń ṣayé tó ṣe wù. Ògbólúkẹ́ ló bímọ wàhálà. Kúfọ̀nà
is showing on Libra TV. Ẹ sáré lọ kẹ́ lọ wò fún ẹ̀yin tẹ́ bá ń retí part 2. Ẹ má bẹ̀rù, ẹ má fòyà. Part 2 ti dé tán. Fún ẹ̀yin tẹ́ bá fẹ́ kán tètè drop part 2 fún yín, ẹ lọ sí comment section báyìí, ẹ lọ kọ part 2 Kúfọ̀nà part 2 sí comment section níbí báyìí, kẹ́ ẹ dẹ̀ subscribe sórí channel yẹn torí ká bá lè tètè mú part 2 wá fún yín. Kúfọ̀nà, ẹ lọ comment Kúfọ̀nà part 2 sórí comment section kí ẹ dẹ̀ lọ tẹ subscribe button yẹn. Kúfọ̀nà is a movie tí ó yẹ kí gbogbo mùtúmùwà everybody wò. Wọ́n ti fi tipátipá bá ọmọbìnrin yẹn sùn, ìyẹn àwọn ọmọ mẹ́wàá lọ́ndọ̀nà lórí àyáwó. Ó lọ fà ó le gan. Fún ẹ̀yin tẹ́ ẹ bá tí wo Kúfọ̀nà, ẹ sáré tètè báyìí kẹ́ tètè lọ wo Kúfọ̀nà part 1 lórí Libra TV. Kẹ́ẹ̀dẹ̀ tó lọ, ẹ kọ́kọ́ tẹ subscribe button síbí báyìí kí a lè tètè mú ìgbà tó máa mú part 2 wá fún yín. Ẹ ṣeun, ojú tẹ́ fi ń wò wá ò ní fọ́, etí tẹ́ fi ń gbọ́ wá ò ní dí. Àní ẹ má gbàgbé ẹ subscribe sórí channel yìí, kẹ́ẹ̀dẹ̀ comment Kúfọ̀nà part 2 ká lè tètè mú wá fún yín. Ẹ kú dédé àsìkò yìí níbikíbi tí ẹ bá ti ń gbọ́ mi. Ohun tí a mú wá fún yín lọ́tẹ̀ yìí, òun ni sinimá Kúfọ̀nà. Síwájú ohun gbogbo, ẹ bá wa subscribe sórí channel yìí, kẹ́ẹ̀dẹ̀ comment Kúfọ̀nà. Fún gbogbo àwọn tó bá ti wo apá kìíní Kúfọ̀nà, ẹ rí pé Kúfọ̀nà jẹ́ sinimá tí ó lékenkà, sinimá tó ní kìmí, sinimá tí ò ṣe é fọwọ́ rọ́ sẹ́yìn nínú gbogbo àwọn sinimá. Sinimá Kúfọ̀nà show lórí Libra TV. Kúfọ̀nà, ẹ̀yin rí ibi tí wọ́n bí ọmọ tó jẹ́ wípé òun ló fúnra rẹ̀ lórúkọ lẹ́yìn bí 20 ọdún. Ìjọ tí ó fún ẹ̀ ní orúkọ, ó tún sọ àwọn èèyàn di wúrẹ́ ń bẹ̀. Ó wá di gbòógì, ó di threatening sí gbogbo agbègbè. Àní síwájú ká tó lọ síwájú, fún ẹ̀yin tẹ́ bá ti wo sinimá part 1 Kúfọ̀nà, tẹ́ ẹ retí part 2 lọ́nà, ẹ subscribe sórí channel yìí ká lè tètè mú update ìgbà tó máa drop ẹ̀ wá fún yín. Kúfọ̀nà is a fantastic movie produced by Ẹlẹ́mọ̀ṣọ́. Kúfọ̀nà is a movie that is very, very important for human being to watch. Tó jẹ́ pé ó yẹ kí tọmọdé tàgbà ká wò. Àbẹ́yìn náà rí mẹ́wàá lọ́ndọ̀nà bó ṣe ń ṣayé tó ṣe wù. Ògbólúkẹ́ ló bímọ wàhálà. Kúfọ̀nà is showing on Libra TV. Ẹ sáré lọ kẹ́ lọ wò fún ẹ̀yin tẹ́ bá ń retí part 2. Ẹ má bẹ̀rù, ẹ má fòyà. Part 2 ti dé tán. Fún ẹ̀yin tẹ́ bá fẹ́ kán tètè drop part 2 fún yín, ẹ lọ sí comment section báyìí, ẹ lọ kọ part 2 Kúfọ̀nà part 2 sí comment section níbí báyìí, kẹ́ ẹ dẹ̀ subscribe sórí channel yẹn torí ká bá lè tètè mú part 2 wá fún yín. Kúfọ̀nà, ẹ lọ comment Kúfọ̀nà part 2 sórí comment section kí ẹ dẹ̀ lọ tẹ subscribe button yẹn. Kúfọ̀nà is a movie tí ó yẹ kí gbogbo mùtúmùwà everybody wò. Wọ́n ti fi tipátipá bá ọmọbìnrin yẹn sùn, ìyẹn àwọn ọmọ mẹ́wàá lọ́ndọ̀nà lórí àyáwó. Ó lọ fà ó le gan. Fún ẹ̀yin tẹ́ ẹ bá tí wo Kúfọ̀nà, ẹ sáré tètè báyìí kẹ́ tètè lọ wo Kúfọ̀nà part 1 lórí Libra TV. Kẹ́ẹ̀dẹ̀ tó lọ, ẹ kọ́kọ́ tẹ subscribe button síbí báyìí kí a lè tètè mú ìgbà tó máa mú part 2 wá fún yín. Ẹ ṣeun, ojú tẹ́ fi ń wò wá ò ní fọ́, etí tẹ́ fi ń gbọ́ wá ò ní dí. Àní ẹ má gbàgbé ẹ subscribe sórí channel yìí,
kẹ́ẹ̀dẹ̀ comment Kúfọ̀nà part 2 ká lè tètè mú wá fún yín. Ẹ kú dédé àsìkò yìí níbikíbi tí ẹ bá ti ń gbọ́ mi. Ohun tí a mú wá fún yín lọ́tẹ̀ yìí òun ni sinimá Kúfọ̀nà. Síwájú ohun gbogbo, ẹ bá wa subscribe sórí channel yìí kẹ́ẹ̀dẹ̀ comment Kúfọ̀nà. Fún gbogbo àwọn tó bá ti wo apá kìíní Kúfọ̀nà, ẹ rí pé Kúfọ̀nà jẹ́ sinimá tí ó lékenkà, sinimá tó ní kìmí, sinimá tí ò ṣe é fọwọ́ rọ́ sẹ́yìn nínú gbogbo àwọn sinimá. Sinimá Kúfọ̀nà ṣò lórí Libra TV. Kúfọ̀nà, ẹ̀yin rí ibi tí wọ́n bí ọmọ tó jẹ́ wípé òun ló fúnra rẹ̀ lórúkọ lẹ́yìn bí 20 ọdún. Ìjọ́ tí ó fún ẹ̀ ní orúkọ, ó tún sọ àwọn èèyàn di ewúrẹ́ ń bẹ̀. Ó wá di gbòógì, ó di threatening sí gbogbo agbègbè. Àní síwájú ká tó lọ síwájú, fún ẹ̀yin tẹ́ bá ti wo sinimá part 1 Kúfọ̀nà, tẹ́ ẹ̀ retí part 2 lọ́nà, ẹ subscribe sórí channel yìí ká lè tètè mú update ìgbà tó máa drop ẹ̀ wá fún yín. Kúfọ̀nà is a fantastic movie produced by Elemosho. Kúfọ̀nà is a movie that is very very important for human being to watch, tó jẹ́ pé ó yẹ kí tọmọdé tàgbà ká wò. Àbẹ́yìn náà rí Wíwá Lọ́ndọ́nà bó ṣe ń ṣayé tó ṣe wù. Ògbólúkẹ́ ló bímọ wàhálà. Kúfọ̀nà is showing on Libra TV. Ẹ sáré lọ kẹ́ lọ wò. Fún ẹ̀yin tẹ́ bá ń retí part 2, ẹ má bẹ̀rù, ẹ má fòyà. Part 2 ti dé tán. Fún ẹ̀yin tẹ́ bá fẹ́ kó tètè drop part 2 fún yín, ẹ lọ sí comment section báyìí, ẹ lọ kọ part 2 Kúfọ̀nà part 2 sí comment section níbí báyìí, kẹ́ẹ̀dẹ̀ subscribe sórí channel yẹn torí ká bá lè tètè mú part 2 wá fún yín. Kúfọ̀nà, ẹ lọ comment Kúfọ̀nà part 2 sórí comment section kí ẹ dẹ̀ lọ tẹ subscribe button yẹn. Kúfọ̀nà is a movie tí ó yẹ kí gbogbo mùtúmùwà everybody wò. Wọ́n ti fi tipátipá bá ọmọbìnrin yẹn sùn, ìyẹn àwọn ọmọ Wíwá Lọ́ndọ́nà, lórí àyàwó. Ó lọ fà ó le gan. Fún ẹ̀yin tẹ́ ẹ bá tí wo Kúfọ̀nà, ẹ sáré tètè báyìí kẹ́ tètè lọ wo Kúfọ̀nà part 1 lórí Libra TV. Kẹ́ẹ̀dẹ̀ tó lọ, ẹ kọ́kọ́ tẹ subscribe button síbí báyìí kí a lè tètè mú ìgbà tó máa mú part 2 wá fún yín. Ẹ ṣeun, ojú tẹ́ fi ń wò wá ò ní fọ́, etí tẹ́ fi ń gbọ́ wá ò ní dí. Àní ẹ má gbàgbé ẹ subscribe sórí channel yìí kẹ́ẹ̀dẹ̀ comment Kúfọ̀nà part 2 ká lè tètè mú wá fún yín. Ẹ kú dédé àsìkò yìí níbikíbi tí ẹ bá ti ń gbọ́ mi. Ohun tí a mú wá fún yín lọ́tẹ̀ yìí òun ni sinimá Kúfọ̀nà. Síwájú ohun gbogbo, ẹ bá wa subscribe sórí channel yìí kẹ́ẹ̀dẹ̀ comment Kúfọ̀nà. Fún gbogbo àwọn tó bá ti wo apá kìíní Kúfọ̀nà, ẹ rí pé Kúfọ̀nà jẹ́ sinimá tí ó lékenkà, sinimá tó ní kìmí, sinimá tí ò ṣe é fọwọ́ rọ́ sẹ́yìn nínú gbogbo àwọn sinimá. Sinimá Kúfọ̀nà ṣò lórí Libra TV. Kúfọ̀nà, ẹ̀yin rí ibi tí wọ́n bí ọmọ tó jẹ́ wípé òun ló fúnra rẹ̀ lórúkọ lẹ́yìn bí 20 ọdún. Ìjọ́ tí ó fún ẹ̀ ní orúkọ, ó tún sọ àwọn èèyàn di ewúrẹ́ ń bẹ̀. Ó wá di gbòógì, ó di threatening sí gbogbo agbègbè. Àní síwájú ká tó lọ síwájú, fún ẹ̀yin tẹ́ bá ti wo sinimá part 1 Kúfọ̀nà, tẹ́ ẹ̀ retí part 2 lọ́nà,
ẹ subscribe sórí channel yìí ká lè tètè mú update ìgbà tó máa drop ẹ̀ wá fún yín. Kúfọ̀nà. Kúfọ̀nà is a fantastic movie produced by Elemosho. Kúfọ̀nà is a movie that is very very important for human being to watch, tó jẹ́ pé ó yẹ kí tọmọdé tàgbà ká wò. Àbẹ́yìn náà rí Múyìwá Londona bó ṣe ń ṣayé tó ṣe wù. Ògbólúkẹ́ ló bímọ wàhálà. Kúfọ̀nà. Kúfọ̀nà is showing on Libra TV. Ẹ sáré lọ kẹ́ lọ wò. Fún ẹ̀yin tẹ́ bá ń retí part 2, ẹ má bẹ̀rù, ẹ má fòyà. Part 2 ti dé tán. Fún ẹ̀yin tẹ́ bá fẹ́ kán tètè drop part 2 fún yín, ẹ lọ sí comment section báyìí, ẹ lọ kọ part 2 Kúfọ̀nà part 2 sí comment section níbí báyìí, kẹ́ ẹ dẹ̀ subscribe sórí channel yẹn torí ká bá lè tètè mú part 2 wá fún yín. Kúfọ̀nà, ẹ lọ comment Kúfọ̀nà part 2 sórí comment section kí ẹ dẹ̀ lọ tẹ subscribe button yẹn. Kúfọ̀nà is a movie tí ó yẹ kí gbogbo mùtúmùwà everybody wò. Wọ́n ti fi tipátipá bá ọmọbìnrin yẹn sùn, ìyẹn àwọn ọmọ Múyìwá Londona lórí àyáwó. Ó lọ fà o, ó le gan. Fún ẹ̀yin tẹ́ ẹ bá tí ì wo Kúfọ̀nà, ẹ sáré tètè báyìí kẹ́ tètè lọ wo Kúfọ̀nà part 1 lórí Libra TV. Kẹ́dẹ̀ tó lọ, ẹ kọ́kọ́ tẹ subscribe button síbí báyìí kí a lè tètè mú ìgbà tó máa mú part 2 wá fún yín. Ẹ ṣeun, ojú tẹ́ fi ń wò wá ò ní fọ́, etí tẹ́ fi ń gbọ́ wá ò ní dí. Àní ẹ má gbàgbé ẹ subscribe sórí channel yìí kẹ́dẹ̀ comment Kúfọ̀nà part 2 ká lè tètè mú wá fún yín. Ẹ kú dédé àsìkò yìí níbikíbi tí ẹ bá ti ń gbọ́ mi. Ohun tí a mú wá fún yín lọ́tẹ̀ yìí, òun ni sinimá Kúfọ̀nà. Kúfọ̀nà. Síwájú ohun gbogbo, ẹ bá wa subscribe sórí channel yìí kẹ́dẹ̀ comment Kúfọ̀nà. Fún gbogbo àwọn tó bá ti wo apá kìíní Kúfọ̀nà, ẹ rí pé Kúfọ̀nà jẹ́ sinimá tí ó lékenkà, sinimá tó ní kìmí, sinimá tí ò ṣe é fọwọ́ rọ́ sẹ́yìn nínú gbogbo àwọn sinimá. Sinimá Kúfọ̀nà show lórí Libra TV. Kúfọ̀nà, ẹ̀yin rí ibi tí wọ́n bí ọmọ tó jẹ́ wípé òun ló fúnra rẹ̀ lórúkọ lẹ́yìn bí 20 ọdún. Ìjọ tí ó fún ẹ̀ ní orúkọ, ó tún sọ àwọn èèyàn di wúrẹ́ ńbẹ̀. Ó wá di gbòógì, ó di threatening sí gbogbo agbègbè. Àní síwájú ká tó lọ síwájú, fún ẹ̀yin tẹ́ bá ti wo sinimá part 1 Kúfọ̀nà, tẹ́ ẹ retí part 2 lọ́nà, ẹ subscribe sórí channel yìí ká lè tètè mú update ìgbà tó máa drop ẹ̀ wá fún yín. Kúfọ̀nà. Kúfọ̀nà is a fantastic movie produced by Elemosho. Kúfọ̀nà is a movie that is very very important for human being to watch, tó jẹ́ pé ó yẹ kí tọmọdé tàgbà ká wò. Àbẹ́yìn náà rí Múyìwá Londona bó ṣe ń ṣayé tó ṣe wù. Ògbólúkẹ́ ló bímọ wàhálà. Kúfọ̀nà. Kúfọ̀nà is showing on Libra TV. Ẹ sáré lọ kẹ́ lọ wò. Fún ẹ̀yin tẹ́ bá ń retí part 2, ẹ má bẹ̀rù, ẹ má fòyà. Part 2 ti dé tán. Fún ẹ̀yin tẹ́ bá fẹ́ kán tètè drop part 2 fún yín, ẹ lọ sí comment section báyìí, ẹ lọ kọ part 2 Kúfọ̀nà part 2 sí comment section níbí báyìí, kẹ́ ẹ dẹ̀ subscribe sórí channel yẹn torí ká bá lè tètè mú part 2 wá fún yín. Kúfọ̀nà, ẹ lọ comment Kúfọ̀nà part 2 sórí comment section kí ẹ dẹ̀ lọ tẹ subscribe button yẹn. Kúfọ̀nà is a movie tí ó yẹ kí gbogbo mùtúmùwà everybody wò.
wọ́n ti fi tipátipá bá ọmọbìnrin yẹn sùn, ìyẹn àwọn ọmọ mẹ́wàá lọ́nà náà lórí àyáwó. Ó lọ fà ó le gan. Fún ẹ̀yin tẹ́ ẹ bá tí ì wo Kúfọ̀nà, ẹ sáré tètè báyìí kẹ́ tètè lọ wo Kúfọ̀nà part 1 lórí Libra TV. Kẹ́dẹ̀ tó lọ, ẹ kọ́kọ́ tẹ subscribe button síbí báyìí kí a lè tètè mú ìgbà tó máa mú part 2 wá fún yín. Ẹ ṣeun, ojú tẹ́ fi ń wò wá ò ní fọ́, etí tẹ́ fi ń gbọ́ wá ò ní dí. Àní ẹ má gbàgbé ẹ subscribe sórí channel yìí. Kẹ́dẹ̀ comment Kúfọ̀nà part 2 ká lè tètè mú.